Ọlátẹni mi kàn ní kí àwọn abẹ ní kí wàá yẹ ká foríjì mi nítorí gbogbo wa ẹ kàn tẹ dé bóyá yín ló tẹ̀mí ṣe mí mi ò mọ̀ gbogbo ẹ kàn dé kárí gbódògbòdò ká mi tì mí wẹ̀ ló bá tọwọ́ mi bọ ìṣọ̀nà nìgbọ́n nígbà tó mi hùwà oríṣiríṣi nítorí bí ò bá wá sí yẹn ọmọ ìyá mi lè fẹ́ràn mi lẹ̀ tí kékeré lè gbọ́n wọn ẹgbà mi ó ṣètò mi tì mí mi ṣe ṣe mú wà ká ṣe ń gèsè ká ṣe mú hùwà lóríṣiríṣi jọrọjọ irú ìgbésí ayé kí lélẹ́yìí káyé kájọ kẹ foríjì mẹtiwọ àtìyàwó ẹ jọ èṣù mi ò mọ̀ ọmọ ẹyẹ èṣù ni ẹjọ́ Ọlájídé yé mi fọlọ́hún bẹ̀ mí forí ìyàwó abẹ́rẹ́ kí n foríjì ìgbà tẹ́yìn ṣe ẹ̀ mọ̀ ẹ wá ń sọ̀rọ̀ dáríjì sí ẹ̀ ń ṣojú mèkèmèkè ẹ̀ ń ṣojú àánú. èṣù láà. Anyway kò sí wàhálà à ń ṣe Ọlọ́run ọba à ń bẹ̀ ń gbọ́ kí wá ní ti àwọn ọmọ ènìyàn tí inú tọkàn mi mo dáríjì. tó kò kọ́ fèrè bí ọkàn lè gbọ́n wọn nítorí ìyàwó ẹ kí ìtẹ̀rẹ̀ ṣàyà mímí já mi ò lè rú mi ò lè wò ní gbogbo ògbà ni máa ń rántí yín ká ní èrú èṣù wo ló ṣe mí wẹ̀ mí ìmọ̀ ọmọ ẹ bá mi bẹ̀ kí dáríjì mi. àǹtí mi ìbínú sí yín mọ́ mi ìbínú sí yín mọ́ because èmi ti gbà gẹ́gẹ́ bí kádàrá àti tèmi because irú èèyàn bíi tiyín kò ṣeé fẹ́ kò ní family because ìwà tó bá ti wà lára èèyàn. Ìwọ fúnra ra ẹ ó mọ rírì nǹkan tó ṣe fún mi o. Kí ni mo ṣe. Ọlọ́run àtẹlẹ́dàá mi lábá mi dúpẹ́ fún ọ. Mo ṣe nílé ayé mi ékeré Ọlọ́run ó mọ rírì wo ṣe ni. Ó gbìyànjú ó ṣe ju ọmọ ìyá gan lè ṣe fún yàn lọ ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Wo ọ̀rẹ́ mi ọmọ iye kan ní àárẹ̀ but by and large what are friends for? Tí mi bá ṣe fún ta ni fẹ́ ṣe fún. Èsì. And ìwọ náà wọn kò máa ó lè ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún mi even in 100 folds. Ọmọ mọ́ ni inú. Mo dúpẹ́ gan mo dúpẹ́ iṣẹ́ Ọlọ́run máa bá mi ràn ọ́ lọ jẹ́ n fìdí wálé. Ọmọ iye kan ní àárẹ̀ and that is where we are friends and what are friends for. And ìwọ náà wọn kò máa ó lè ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún mi even in 100 folds. Ọmọ mọ́ ni inú. Mo yẹ ni a ṣe lóore kéènì dúpẹ́ ṣùgbọ́n lọ́gán yẹn ni a bá ṣe lóore kéènì dúpẹ́ àbí yóò bá ló sọ ni yóò dàbí ọlọ́sàn kóni lẹ́rù lọ ni. bó ṣe rí gan ló sọ ní ọ̀rẹ́ mi and whatever aṣáàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run I just thank God for your life that your husband is back at last. Orí tó gbé nǹkan ìsáyàǹsì ti rán. Ó ṣàmà ṣe tí wọ́n bẹ́ẹ̀ tó káwọ́ ara yìí jẹ́ ọwọ́ mi báwo dẹ̀ làwọn fámìlì ọkọ yìí sígbà tó ti rọ pé kí náà ṣe. Ọ̀rọ̀ tí wọ́n yẹn àmọ́ ní kò má rẹ̀ wọ́n tó bá rí wọn ó ṣe wọ́n ṣe mí jọ̀wọ́ kó sì sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ èmi ṣàtìrọ́kọ ti tèmi. Ó ṣàwà careful. And ṣé o mọ̀ pé gbogbo wọn tá a ti ń gbàdúrà fún látọjọ́ iná ni you remember the day I told you pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni sọnù. Bẹ́ẹ̀ ni téèyàn bá pé èèyàn mọ̀ pé ó ti kú ní àárẹ̀ mọ́ but káàtì ẹ̀ má gbúrò ẹ̀ mọ́ ó mọ̀ pé that one is in short everlasting memory ni. Bẹ́ẹ̀ ni wàá ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé ni. Look at you now, you're looking good. Ọ̀rẹ́ mi kò easy. I'm really happy for you. Ọkọ mi ó kò ń gbọ́ mẹ́sáyà ni. Ọlọ́run ní pa fún ẹ. My joy, my everything, my ọmọ mi inú mi dùn mo really dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní pa fún ẹ lágbára Ọlọ́run. Àmín ó tún wá kọ ọ̀rọ̀ kan tí mo fẹ́ chip in. Mi ìdẹ̀ fẹ́ kó rí bákan mi ìfẹ́ kó take it personal. Please ìgbà wo gan ló fẹ́ settle down? Because tí ọkùnrin kan bá ṣe nǹkan tí ò dáa fún yàn téèyàn bá feel pé nǹkan tó ṣe kò dáa èèyàn máa fẹ́ lómi ní chance ní láti kọ́ mi. Please mo fẹ́ kí wọn náà settle down kó gbàgbé gbogbo nǹkan tó ti lọ gbogbo nǹkan tókùnrin ti fojú ẹ̀ rí gbogbo ẹlẹ́mí náà mọ̀ mo fẹ́ kí yẹn lọ kó gba ọkùnrin alálùbáríkà mi láàyè. ṣé ní bá ṣe sọ pé kò sọkàn ń ta ẹ̀ àwọn ọkọ gidi tún wà ń ta. You know all these men outside who so call and I don't want any man to just mess me up. You understand? That's why I'm just trying to take my time. Though there's not much time anymore, but at the same time, I don't have to rush myself. No. I need to look for a very good husband, somebody that will love me, somebody that will understand me and take me for who I am. Go understand? Yeah, ó yé mi. So even how many mo ń gbàdúrà fún ọ̀rẹ́ mi, má worry. Mi fẹ́ kó lágùn jùnà lórí ẹ̀. Just keep praying for me. Okay. And I promise you,
very, very soon. Jọ nítorí Ọlọ́run. Mo dẹ̀ fẹ́ kémi àti ẹ náà kájọ máa kọ́mọ lùbọ́ as in ká máa yí wọnú ọlá ká wá lọ dídé lọ́dọ̀ ẹlẹ́ni pẹ̀lú àwọn ọmọ ẹ kí gbogbo ẹ máa wọnú ara wọn. Kájọ máa ríra wa kọ́kọ́ mi àtọ́pọ̀ ẹ kàn sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀rẹ́ èmi àti ẹ náà mọ̀ àti wà ti pẹ́. Jọ. I promise you. Okay, I trust you. Jọ nítorí Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe ọkọ gidi ọkọ alálùbáríkà. Ọlọ́run máa bá mi jogún fún àtàwọn ọmọ dáadáa. Ọlọ́run máa pray for me. Kọ́lọ́run fún mi ní ègún ìhà mi. I don't want to jump in and jump out. Yeah, mo understand. Yes. Ègún yẹn gangan Ọlọ́run máa fún mi. Ó ṣe ọ̀rẹ́ mi jẹ́ kí n hug ẹ. Rubbish o. Manager. Yes. Ó ti ẹ̀ dábẹ́. Mo ti wò yín nínú ọ́fíìsì. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì yìí? Mo lọ sọ́dọ̀ accountant pé mo fẹ́ gbowó ní mi ò lè gbowó jáde. Bá a ṣe rí nìyẹn. Gbogbo yín jọ mọ̀ ń pa ẹni. Rárá o, ẹ má rò bẹ́ẹ̀ o. Ṣeré mi tí mo jẹ́ mánéjà ilé-iṣẹ́ ìgan tí Dọlápọ̀ tí kò bá tọwọ́ bọ̀wé tí ò bá sáìn mi ò ní lè gbowó jáde pé a fẹ́ ṣe nǹkan kan lọ́fíìsì mi ò lè gbowó jáde. Dọlápọ̀. So Dọlápọ̀ òun kọ́ ibo ló wà ń sìn? Kò tí ì dé ṣá. Ṣọ́dọ̀ yìí máa wálé ni? Mi ìṣú ọ̀pọ̀ máa wá o torí tó bá yẹ pé ó máa wá sọ́fíìsì wọ́n á ti dé sí ọ́fíìsì but mi ìṣú ọ̀pọ̀ máa wá lé ni. Ẹ gbélé gbọ́. Ọ̀gá ẹ má bínú lọ ẹ má gbà mí kírú ó sún mi o. Jàre mọ́rílé wa. Yes ma. Ṣé ò sí? Kò sí nǹkan kan. Àǹtí rántí. Mo ní kí n fi àsìkò sọ fún yín pé àárọ̀ ọ̀la mo máa lọ síbi tí mo ti wá. Kí ló dé? Tó fẹ́ máa lọ síbi tó ti wá? Kò ṣe pé bóyá wọ́n lé mi. But ó ní nǹkan kan tí mo wá ṣe ń bí báyìí since mo dẹ̀ ti parí assignment mi. Mo ní láti lọ. Kí ni nǹkan? It's a contract between me and her husband. Hey. Mommy. Ṣé rí mọ́rílé wa tí ẹ̀ ń wò níwájú yín kò kí ń ṣọmọ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ lèmi àti ẹjọ́ jẹ́. Nígbà tí ọ̀rọ̀ yín yẹn ṣẹlẹ̀ tí kò yé mi rárá, ó ní mo invite ẹ wá sínú ilé kó lè wá ṣe àwọn investigations kan. And ìgbà tá a ti ṣe gbogbo yẹn tọ́lọ́run ti gbàkóso lórí ọ̀rọ̀ Olóyúndé. Òun náà ní láti padà sí ọ̀dọ̀ ẹ̀ torí ọkọ tí Àbújá ló ń gbé. Ọkọ ẹ̀ dẹ̀ máa padà sí ìlú yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwọn òde mọ nǹkan kan. Èèyàn lè máa ṣàánú wa o. Ó máa ṣe ọkọ mi o. Ilé tiẹ̀ náà máa tòrò o. Ó máa ní orí dààmú. Gbogbo tó wá bá wa ṣe ní dáadáa tó ti tò yọ́ lọ́hùn ní jẹ́ ó dàrú. Tiẹ̀ náà wà ní dàrú. Bó ṣe o láìjọ ló máa délé yín o. Ìwọ́n tèmi sọ báyìí mo ní pé nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ìyá èmi ò ní kàn sí kan kò ṣiṣẹ́ ó ní ọ̀sán lè máa bá báyìí lọ mo wá ní kò sí ronú kò tún mú sẹ́nu rẹ̀. Ẹ gbà mí o ṣé wọn sọ ká ní ilé ayé tèmi àgbà kí a máa lọ́gbọ̀n kárí ayé làdúrà èmi ò ráyè yẹn fẹ̀yìn o mi ò ráyè jọrọjọ mo ti jáwọ́ nínú ẹ. ọ̀rọ̀ ayé kí èyí tó ṣe tá a tó ṣe bẹ̀ nǹkan ṣé jìbìtì kan. ṣe bá àbúrò mi ló wà àbúrò mi lẹ́nu yẹn wà kò ní sára àtàlẹ́ ṣé kò gbowó ṣé kò wọ́n yọ ń bẹ̀ a ní ká tún ṣe nǹkan míì kó wọ́n máa yọ. èmi ò mọ bí kankan. ìdájọ́ kò kalẹ̀ ẹnìkan àwọn kan nísìn kọ́kọ́ tẹ̀ ẹ̀rọ sọ sí mi lọ́kàn àwọn kan ní pé wọ́n gbé èèyàn ní nǹkan kan ṣé wọ́n wá gbé sínú pósí wọn dé pa wọ́n wá gbé lọ sí ṣọ́ọ̀ṣì pé tó bá ti dé ṣọ́ọ̀ṣì tí pásítọ̀ bá ti ṣe abúrakáyà wọn á kàn òkú ọkàn ti dìde èèyàn ní nǹkan kan ṣé bẹ́ẹ̀ sì gbé sínú pósí báyìí gbogbo àti wọ́n fi fọn fèrè lé lórí tí wọ́n fi ṣe tán báyìí kí wọ́n tó sí pósí ó ti kú ó kú dáadáa mi. ìwà ṣe irúfẹ́ ẹ̀ iṣẹ́ owó náà lọ bá débẹ̀ èyí tí wọ́n á rò ní pé bóyá kàmọ́ tíráfù kàmọ́ báyìí kàmọ́ dúró lẹ́sìn máa kà sí mi èmi náà máa mú ọ láwọ́ báyìí nínú àlàsìmọ̀ tó. èmi ò lè ṣe o láyé níbo sí àti ráwọ̀ rìn ní mi tọrọ bára ká máa ṣe ìpàfọ́jú ọkùnrin kan lẹ̀ wúri wa
àwọn ọmọ òrìká fi yí ojú ẹ wọ́n tó máa tọrọ bára kiri nígbà tí jíjọ́ kan wẹ̀ ní máa jọ gíláàsì wẹ̀yìn ojú ẹ ti lẹ̀ fọ̀ká ti fọ́ èmi ò lè ṣe ọmọdé lọ rẹ̀ mi ẹ̀wọ̀ mi ò lè ṣe. ojú rẹ̀ fọ́. ojú ẹ̀ fọ́ kò ríran mọ́ láyé ẹ. ní ilé tí mo ní àná ṣàkíra á lè oníkálukú àwájọ́ fún ṣe apá o oníkálukú bá mọ̀ kí a máa ṣe o. mi ò lóbi kọ́kọ́ darí ikú lè bá mi sọ ju tiẹ̀ lọ ikú lè bá mi sọ ju tiẹ̀ lọ bí mi lẹ̀ o kí àyànjọ́ ọ̀rọ̀ ni wà láàrin mi àtàwọn ẹbí mi sọ yìí lè gbọ́ wọn. à ń fi gbogbo ẹ̀ à ń fi gbogbo torí ẹ̀ náà la fi ń sọ gbogbo oríṣiríṣi fún ọ tó lé ojú yàrá èmi náà ń jarí o. ẹ jà ṣé ká má pàdé mọ́. ká má pàdé mọ́. ká má pàdé mọ́. ó dàbọ̀. ojú mi rí ní ọ́fíìsì lé nìyẹn. Tell me. Ara mi ò rírí mo rí ológbò látẹ̀. Ṣé mo pé Lady Dọ́lápọ̀ is smart débi pé ó ti lọ change company signatories account sí ti tiẹ̀. Níjọ́ mélòó síjọ́ mélòó. Ó ti change everything. Tẹ́nibọ̀dì bá fẹ́ gba sísì jáde nínú company yẹn lẹ́nu gẹ́yìn gbọ́dọ̀ sign. It's a lie. Ìyẹn ló mú mi wá wò pé kí ni mo lè ṣe fún ọmọ yìí náà? Kí ni mo lè ṣe fún láti deal pẹ̀lú ẹ̀? Bọ́láhàn. Mo dẹ̀ ń rò kankan. Kí ló ń rò? Ṣoríru girl yìí tó lè ronú láti manipulate signatory account in a short period of time. Ẹni tó bá fẹ́ bá dín òun láti open brain ẹ̀ lẹ́nu. Mo rò pé kò gbé súnmọ́. Kí tó lè fi penetrate wọlé nìyẹn kò ṣe bí ẹni pé ó like ẹ̀. Babe, orí ẹ pé ṣé pé kí n gbé súnmọ́ bíi pé mo nífẹ̀ẹ́? Yes. Give me 5. Orí ẹ ti pé jù. Mo ń wò náà pé kí ni mo lè ṣe fún ọmọ yìí. Ṣé o rò bóyá òun gbọ́ ni? Alátiṣe mi. Àwọn alátiṣe láti. Aha, ẹ káàárọ̀. Inú mi dùn pé mo bá yín o. Ṣé wàá okay? Mo wà alright, ṣé kò sí problem? No, kò sí nǹkan kan, progress ni. Mo nídìí ìrànlọ́wọ́ yín ni. Mo ń wo company mọ̀mísí mi ni. Mo wá rí nírìí pé àti jẹ́ kí progress bá company yẹn, ó di dandan kí gbogbo àwọn tó kù ká fọwọ́sowọ́pọ̀. Mi gbọ́ nǹkan tẹ́ sọ sà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ kí èmi àti yín ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Dọ́lápọ̀ kí company mọ̀mísí mi yìí kó lè máa gbòòrò sí. Ẹ jọ̀ọ́ sà o, ẹ má bínú o. Ṣé ẹ ti rò dáadáa ṣá? Mo ti rò dáadáa, mo dẹ̀ ti make up mind mi. Torí pé mo rántí pé ẹ̀yin sọ pé ẹ fẹ́ ní nǹkan pọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni, èmi náà mo sọ pé mi fẹ́ bá da nǹkan kan gbà yẹn. Bọ́ ń sìn mo ti ṣetán láti bá da nǹkan pọ̀. Kí nǹkan tí mọ̀mísí mi filẹ̀ kó má bàa parun. Bẹ́ẹ̀ bá ti sọ pé ẹ ti ṣetán láti bá Dọ́lápọ̀ da nǹkan kan pọ̀. No problem. Me, as the manager of this company, I'm ready to support you. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo really appreciate ẹ o. Mo tẹ̀ ti rò pé á difficult fún mi láti ṣe bọ̀. Inú mi dùn pé ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. Èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ yín lọ́gá wa. Ẹ ṣé. Ẹ tí ì lọ sí ọ́fíìsì. Ọ́fíìsì náà ni mò ń lọ. Èmi ò tiẹ̀ lọ sí ọ́fíìsì náà, mò ń jáde bọ̀. Ẹ jẹ́ kí n gbé yín dọ́nà. Okay. Ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Okay. God bless you. Yes, hold on, please. Hold on, please. Hey, August visitor lere o. Bọ́láhàn. Can I sit? Yeah, sure. Yeah. Hey, àìrèwú lọ́sàn-án o. Ìwọ mo rí wẹ́rẹ́ yìí. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó gbé mi wá síbí báyìí kò le, and I'll go straight to the point torí mo ṣì ní 2-3 places láti dé. Yeah. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo ti ṣetán láti bá ẹ ṣiṣẹ́. You don't mean it? Yes. Oh my goodness, thank you so much. Because mo sọ láti jó ẹnu fún àǹfààní ìwọ náà ni. I know we didn't do gan. Thank you so much, dear. Good news, Lele, for real. Of course. Who's that? Kí ló wá ṣe mí báyìí? Èmi ni mo ní kó join wá mi báyìí.
kó lè mọ̀ pé ìgbésẹ̀ tí mo ti ń gbé ó lágbára gan. She's also part of us now. For real? Ah, ó yá jókòó. Ẹ ṣé ma. Inú mi náà dùn, inú mi dùn. Àmọ́ mo wá ní ìṣòro kan. Manager yẹn, mo ń wò bóyá kó lóun bá mi kó sí wọn nínú kí lè win heart àwọn náà. Okay, tó bá jẹ́ ti manager ni èmi máa mọ̀ tí ṣe máa sort it out. She won't be a problem. Inú mi á dùn tó bá lè bá mi ṣe. I will. Ẹ ṣé gan ni. Kí ni bí ṣe ń lálejò wo kúkú ṣàlejò tí ẹ? It's okay. I'm good. Kí ni bí ṣe ń lálejò báyìí? Okay, ma. Oh, sure. Oh, thank you so much. So, Mama Alonso. So, ẹ ti fẹ́ máa lọ àbí? Oh, all right, no problem. So, I'll let you marry her. Thank you. Yeah, take care. Have a good day. Oh, Balaam, it's good to be a changed person. We need to share pẹ̀lú ọ̀rẹ́ mi o. Balaam. Hey. Súnkànmí, since tèmi ti fẹ́ fi inú ilé sílẹ̀, so màá advice pé bóyá kẹ́ gba ọmọ ọ̀dọ̀ or gate man tí wọ́n máa assist yín nínú ilé in case if there is anything tó bá fẹ́ happen nínú ilé, so á lè mọ bó ṣe ń lọ because tó bá yẹ pé mo sì ń bíbá yín sìn ọ̀rọ̀ ní níyànjú ṣe understand so màá advice bóyá kẹ́ gba house help. Okay. I think I will think about that. Shori, Morilewa. Yes. First of all, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo akitiyan ẹ nínú ilé. Ó ṣé gan, mo really dúpẹ́ lọ́wọ́ ẹ gan. You're welcome. And talk about the ọmọ ọ̀dọ̀. I think the idea is good. I'll see what I can do about that. I won't continue my schedule, so I don't see any. It's a very good idea.